ẹ̀yin ọmọ Nàìjíríà, mò ń bi yín léèrè ni, ẹ jọ̀ọ́ ta lẹni tó gún MC Olúọmọ ní ọ̀bẹ Mákẹ́jẹ? Ọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà ṣe wá di tá à ń yàdá, tá à ń yọ̀bẹ, tá à ń gúngò. Kí ló dé tó rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ sì ń jáde lọ tẹ́ ń lọ sílùú mi. Ǹjẹ́ báwa ṣe ń ṣe lórílẹ̀‐èdè tiwa yìí, ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe? Tá a wá sọ òṣèlú di jàǹdùkú, tá a sọ di jàgídíjàgan. Ẹ rántí pé gbogbo àwọn ẹ̀jẹ̀ tẹ́ ń ta sílẹ̀ yìí, àwọn tẹ́ ń pa, àwọn ọmọ wọn ní súre fún yín. Nítorí ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé aláìní bàbá, ẹ ti sọ wọ́n di aláìlẹ́nìkan mọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká ronú sí gbogbo nǹkan tá à ń ṣe yìí. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Àti wípé kí ni ọ̀rọ̀ agbèrò ó ṣe dàpọ̀ mọ́ ọ̀rọ̀ ìpolongo ìbò? Ẹ̀yin ìjọba, ẹ̀yin tẹ́ ẹ já síwájú nínú òṣèlú, eléyìí la fẹ́ kẹ́ ẹ bá wa mójútó. Ẹ má jà á fi òṣèlú ká sọ di pé bó o bá o pa, bó o bá o bù lẹ́sẹ̀. Ẹ rántí pé tá a bá ń ṣe léyìí, orílẹ̀-èdè wa Nàìjíríà kò lè ní ìlọsíwájú. Bẹ́ẹ̀ gbogbo wa la ṣe ń pariwo pé ìlọsíwájú la fẹ́ lórílẹ̀-èdè yìí. Ǹjẹ́ ńgbà tá a wá sọ òṣèlú di jàgídíjàgan yìí, ṣé ìlọsíwájú lè bá orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ á ronú sí o. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí. Ebi wọ́n ní láyé Olúgbọ́n kò bàjẹ́, láyé Àrẹ̀sà kò bàjẹ́, láyé Tọwárùngbọ̀n Àga kò bàjẹ́. Ó ṣe wá dórí tiyín tó ń rí báyìí. Àti pé ó yẹ kẹ́yìn náà ní tìjú. Àwọn ìlú tẹ́ ń lọ, ṣé báwọn olórí tibẹ̀ ṣe bí wọ́n ṣe ń ṣe rè? Ṣé gbogbo yín lẹ̀ ń jáde káàkiri? Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ á ronú o. Ẹ jẹ́ á jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀ ká dá mi lákaná. Kò yẹ kó ṣèlú di jàgídíjàgan o. Kò yẹ kó ṣèlú di ń tà ń parẹ́ ni. Àṣà Yorùbá TV òun ló ké. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.